ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣe àlàáfíà dé ẹwà gbogbo lè kọ́ ṣe àbáyé dáadáa bí a ṣe gbọ́ ọ wọ́n ní ẹ̀gbọ́n kábíyèsí wọ́n ní wọ́n bínú sí Queen Naomi o I think Princess Fọláṣadé wọ́n ní wọ́n bínú sí Queen Naomi o nítorí pé Queen Naomi kò mú ọmọ wọn fún PA ẹ̀yin èèyàn lé èyí tó lágbára o ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèdè tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ channel mi mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV ó ṣí àlàáfíà ní ẹwà gbogbo lè ń kọ́ a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn létí ẹ̀ bá ti subscribe ẹ lọ subscribe so that a bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ́la yín ò ní lọ ìsàlẹ̀ láéláé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún support channel yìí ọlọ́run elédùmarè á wà pẹ̀lú ẹ̀yin náà bí a ṣe gbọ́ wọ́n ní Princess Fọláṣadé wọ́n náà bínú sí Queen Naomi o nítorí pé wọn ò pí ìkọ́bọ̀wọ́ fún PA ṣé mọ̀ pé a ti sọ̀rọ̀ oil and gas company yìí fún yín pé wọ́n láti put àwọn èèyàn together láti bẹ̀rẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi ni kábíyèsí fi ṣe CEO oil and gas company yìí bí a ṣe gbọ́ wọ́n ní wọ́n fẹ́ fi wọ́n ní in fact gan wọ́n ní Princess Adéọlá gan ti dé sí Nàìjíríà wípé láti wà nínú tíìmù yìí ṣùgbọ́n wọ́n ní àwọn èèyàn tí Queen Naomi mú wípé wọ́n mú ọmọ ẹ̀gbọ́n kábíyèsí obìnrin tó ń jẹ́ Princess Fọláṣadé wọ́n ní wọ́n ń bínú àwọn èèyàn tí wọ́n mú ẹ jẹ́ ká jọ gbọ́ wọ́n ní wọ́n pìkì òní ẹ̀gbọ́n kábíyèsí ìfẹ́ adé ọmọ wọn wípé obìnrin wọ́n ní wọ́n pìkì wọ́n ní wọ́n tún pìkì ọmọ stepmom kábíyèsí ọmọ wọn obìnrin wọ́n láwọ̀ tí wọ́n pìkì nìyẹn wọ́n ní àwọn tí wọ́n pìkì yìí o wọ́n ní kò go well pẹ̀lú àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin o wọ́n ní ṣe ni wọ́n blast Queen Naomi náà bínú sí Queen Naomi pé kí ló dé tí wọ́n pìkì wọn ipe ọmọ àwọn ó ní qualification tó láti jẹ́ PA ipe kí ló dé tí wọ́n pìkì ọmọ wọn ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré wọ́n ní ẹ̀gbọ́n kábíyèsí yìí ní pé gbogbo ìgbà ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún ọmọ òun wípé tí wọ́n máa pìkì àwọn èèyàn tí wọ́n ní pìkì ọmọ wọn wọ́n ní ọmọ wọn yìí dẹ̀ lọ sí yunifásitì wípé ọmọ tó kàwé dáadáa ni wọ́n ní ṣùgbọ́n Queen Naomi àwọn tí wọ́n lè trust ní Queen Naomi pick wọ́n ní èyí ò dẹ̀ bá àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin yìí wọ́n ní èyí ò bá wọn lára mu wípé inú ń bí wọn seriously sí wípé wọn pick ọmọ wọn náà wọ́n ní right now wọ́n ní ọmọ náà ń wáṣẹ́ wọn ló ti jáde yunifásitì wọ́n ní ṣùgbọ́n wọ́n ní Queen Naomi ò mọ̀ wípé ìlú ẹ̀gbọ́n kábíyèsí ò dẹ̀ dùn bí Queen Naomi ò ṣe mú ọmọ tiwọn ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé èyí tún lágbára díẹ̀ o. wọ́n ní àwọn sísítà kábíyèsí wọ́n ní wọ́n ń bínú wọ́n ń sọ̀rọ̀ pé nǹkan tí Queen Naomi máa ń ṣe tẹ́lẹ̀ tó máa ń bí àwọn nínú nìyẹn wípé wọ́n dẹ̀ tún ti bẹ̀rẹ̀ sí í ṣe wípé wọn kì í fẹ́ wọn kì í fẹ́ kọjú sí àwọn láti ṣe àwọn lóore bíi kí wọ́n ran àwọn ọmọ àwọn lọ́wọ́ wípé ìtorí ẹ̀ ni inú fi máa ń bí àwọn wípé ní ìsìn báyìí wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tó ń ṣe yìí wípé inú àwọn ò dẹ̀ dùn rárá wọ́n ní ẹ̀gbọ́n kábíyèsí obìnrin yìí wọ́n ná bínú gan o wọ́n ní kì í ṣe kékeré wọ́n ní pé Queen Naomi ń ṣe èyí nítorí pé kábíyèsí gbé gbogbo àṣẹ lé wọn lọ́wọ́ àwọn dẹ̀ ni wọ́n ní privilege láti ṣe gbogbo nǹkan tó ń ṣe wípé ìtorí ẹ̀ ni Queen Naomi fi ń ṣe gbogbo èyí wọ́n ní nǹkan tí Queen Naomi ń ṣe yìí pé kò dá pé because àwọn tí wọ́n ń pick yìí wọn ò qualify fún position tí wọ́n ń fi wọ́n sí wípé ẹni tó ní qualification ló yẹ kí wọ́n fi sí position náà as a PA fún oil and gas tí wọ́n ń ṣe lọ́wọ́ wọ́n ní àwọn mọ̀ pé
business kábíyèsí ni o wípé ṣùgbọ́n kò yẹ kí kábíyèsí gbé gbogbo business yẹn lé Queen Naomi lọ́wọ́ wípé ó yẹ kí kábíyèsí ṣe gbogbo nǹkan tó bá yẹ kán ṣe ní interest gbogbo àwọn ènìyàn ní pé kì í ṣe pé kí ibìkan fì sí ibìkan ju ibìkan lọ wípé ó yẹ kí wọ́n mú inú everybody dùn ni nínú family nítorí pé business yìí ti kábíyèsí ni wípé kò yẹ kán gbélé Queen Naomi lọ́wọ́ kí wọ́n wá jẹ́ kí Queen Naomi máa direct bó ṣe wù wọ́n. àwọn èèyàn dẹ̀ wá sọ̀rọ̀ wọ́n jáde wọ́n ní kí ló dé tí ẹ̀gbọ́n kábíyèsí máa sọ gbogbo nǹkan tó ń sọ yìí wípé kò yẹ kí ẹ̀gbọ́n kábíyèsí sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ yìí pé because ní sáìdì Queen Naomi gan Queen Naomi ò pick anybody ní sáìdì wọn náà sáìdì kábíyèsí ní gbogbo ibi tí wọ́n ti pick gbogbo àwọn èèyàn yìí wípé wípé kò sí nǹkan tí Queen Naomi lè ṣe tó máa tẹ́ àwọn sísítà kábíyèsí yìí lọ́rùn wípé pẹ̀lú gbogbo bí Queen Naomi ṣe ń ṣe tí wọ́n ń fẹ́ fi ìfẹ́ hàn sí wọn wípé every time ni wọ́n máa complain wípé Queen Naomi ò ṣe yí dáadáa o Queen Naomi ò ṣe tán dáadáa o wípé kò yẹ kí wọ́n sọ nǹkan tí wọ́n sọ yẹn wípé tí Queen Naomi ò bá tiẹ̀ ṣe dáadáa at least àwọn tí wọ́n mú nínú àwọn family kábíyèsí ṣáà ní gbogbo wọn wà wípé kí wá lóde tán máa sẹ́ pé Queen Naomi ò ṣe yí dáadáa Queen Naomi ò ṣe tán dáadáa wípé àwọn gan fúnra wọn wọ́n ní lọ́wọ́ wípé kò sí nǹkan téèyàn lè ṣe fún wọn tó lè tẹ́ wọn lọ́rùn àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ. ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé ọ̀rọ̀ Queen Naomi ọ̀rọ̀ lọ́ọ̀ ni wọ́n máa ń fi lé lọ́wọ́ yíyan àwọn tí wọ́n yàn yìí bíi CPA yìí ó lè jẹ́ pé Ọlọ́run ló ní kán pick àwọn tán pick ó lè má kàn jẹ́ pé ojú lásán ṣé ẹ mọ̀ èèyàn máa ní láti máa fi ọ̀rọ̀ ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ so Princess Fọláṣadé èyí tó bá wù kó jẹ́ nínú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ní bínú ni because ìfẹ́ yín náà ni Queen Naomi ń ṣe at least wọ́n ti mú ọmọ brọ́dà yín wọ́n dẹ̀ ti mú ọmọ kábíyèsí sí inú gúrùpù yìí wọ́n dẹ̀ tún mú ọmọ step daughter yín náà ẹ fa gbogbo àwọn tó ń mú ìmọ̀ra kẹ́ ẹ fi ìmọ̀ ṣe ọ̀kan ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó tún di gbọ́mi sí omi ò tó ẹ ṣe ojúṣe yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n kẹ́ ẹ dẹ̀ fa Queen Naomi mọ́ra because Queen Naomi ò ti padà wá sí palace ní ìsìn ọ̀rọ̀ oil and gas company ni ẹ ń ṣe lọ́wọ́ kò yẹ kẹ́yìí tó wá fà ìjà kò yẹ kó fàjà torí pé tó bá yẹ pé Queen Naomi lọ kó gbogbo àwọn ẹbí ẹ̀ sínú ẹbí ibi business yìí ní ìsìlẹ̀ lè máa sọ̀rọ̀ bọ́ kò sí family wọn kankan ń bẹ̀ family yín ló wà ń bẹ̀ so ẹ má jẹ́ kẹ́yìí dìjà o Ọlọ́run Elédùmarè á ran ẹbí family kábíyèsí lọ́wọ́ o Ọlọ́run á dẹ̀ fún yín ní knowledge láti lè ṣe business yìí bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ bá ṣe gbọ́ nìyẹn la ní ká mú wá fún yín etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba òkè òkè ní ọlá yín á máa lọ please share this video like and subscribe God bless you all thank you so much.